tó sì Ramadan ọdún ní ìrọ̀rùn fún wa asẹ̀yìn fún àmẹ́bí wa Muhammad ọlọ́run ṣe wá lọ́rùn lẹ́yìn ànábì náà ọlọ́run mọ́jọ àpò lẹ́yìn ànábì o àwọn kí bàbá wa ìnáwó àgbà ìlú gbogbo ṣọ́ ẹbá ń wí lẹ́ẹ̀kan sí ẹbá ń wí lẹ́ẹ̀kan sí wọ́n lábúlé á sí tó ká nínú ọlọ́pọ̀ pàdé dáàbòbò ìrọ̀bá ìmáàmù bẹ́ẹ̀ láàrin láàárọ̀ tẹ́rin lọ́sàn tẹ́rin ìdájí tẹ́rin lọ́rẹ̀ tẹ́rin lọ́pẹ̀lú àbọ́lọ́wọ́ dájúgbò yìí
gbogbo abiyamọ tí ń bẹ ní ẹ máa fi inú àdó àtẹ́bá wà lórí ṣé ìmùtẹ́ wí ni iní ń bí àwọn ọ̀tá wa nínú ní ẹ̀dá wà láàrin agbègbè ojú ọ̀pọ̀ àìrí bá ní ẹ̀dá kẹfẹ́ ìṣe ẹ̀wẹ́ dáwà ẹ̀rùn ẹ̀fẹ́ ṣe torí pé àìgẹ́gẹ́ tó sí ní ayé àwọn àgbàlagbà ní níjọ́ kan àwọn kan tó tó wọn ní àfikí ìmẹ́wọ̀n wá kó dẹ̀wájú àwọn ọwá yọ láàrin wọn wá bá mẹ́wọ̀n lọ́rùn sí ní wọn náà bá gbé yí àwọn èèyàn ti ń bá gbé ẹgbẹ́ tẹ̀lé wọn lẹ́yìn ẹ má lọ orí adé lórí ní ẹgbẹ́ fìbalẹ̀ fẹ́dẹ̀ kankan orí ayé tẹ̀ ń lú àyè àwọn àgbàlọ́wà ní bàbá ìmẹ́wọ̀n ní ìgbẹ́ ìmẹ́wọ̀n láìláìlá wọ́n ti ṣe bẹ́ẹ̀ bàbá ẹ̀mí yóò ọlá Muhammad Rasulullah lọ bí ìmẹ́wọ̀n pàrọ̀ òkè mẹ́tàjì ìdíje pọ̀ àfáwọn ọjọ́ fún ìtòrí akíyí ọlọ́run ò ní gba bẹ́ẹ̀ tó lọ́wọ́ yìí àwa kí àwọn alága bàbá wa alága ọ̀fọ̀ àgbà olùkùn ní fara ní ní o ẹ̀pẹ̀ láàyè náà lọ kí bàbá wa olùkọ̀rọ̀ ìsì fún lé ìsì fàlìdì alájọba mọ̀ sí òjìdé ọlọ́run ò ní dáyé dára yìí o lókè ẹ̀mí àwọn ọmọ ojú yìí lọ ìmọ̀ràn rẹ̀ fún bàbá ìrìnàmù ló kọ̀ ọlọ́pàá kọ̀pútọ̀ wa àtúgbò àwọn olóògùn jẹ́ wọ́n ní ká kí n bí ẹkù lọ́yìn lọ wọ́n dẹ̀ lè sáré àtàwà náà wọ́n ní bẹ́ẹ̀ tí ó ti àwọn ará ti yìí àtúnfẹ́ àdúró ti ẹgbẹ́ pàpẹ̀lú wa lọ tó ní pé ẹ̀yìn lọ sọ fún Áfíríkà sí ètò ìdárẹ̀ ẹni mọ̀ táàtẹ ilé lánàá ẹ̀yìn náà lẹ́fọ́ àríwéètì ṣùgbọ́n jọ táà fètò yìí kádàrà ọlọ́run kíkẹ́ sí ní gbọ́nà nígbẹ̀sì ní àfòyìn lábọ̀ lẹ́yìn ìgbà náà àtúntí ṣe àwọn ọmọ mí ìlàbẹ́lú ọyẹ ká fòyìn lábọ̀ àwa rí pé ààyè ìlú sí ilé ẹ̀fẹ́ sí ti wà bẹ́ẹ̀ tí wá ń dókè àwọn aláàtì yìí kí ń dòkè lẹ́gbẹ̀rẹ̀ àwọn náà fẹ́ bẹ́ẹ̀ alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ẹ̀wẹ́ẹ̀rẹ́hùn àwọn abọ́gbà ní ká dúgbọ́ lọ́wọ́ yóò wọ́n ni tọba kan sójú ọgbọ́dọ̀ kan sáyà ẹ̀yìn sí ìyẹn wà lájẹ̀ náà bí tí wọ́n lọ́lẹ̀ tó mẹ́wọ́ rẹ̀ bá orísun ayọ̀ yóò ní ìgbẹ́ ẹbá ń sàmì dáadáa ọ̀rọ̀ àwọn olóògbé láti bẹ̀rẹ̀ àpẹẹrẹ ẹgbẹ́ mẹ́wàá ní ìjáde nínú ilé ìgbádùn tàbí mo sáàrí ilé kọ̀dẹ́tọ̀ wa ní àwọn ìgbàmù ẹran mọ̀kànlá ọ̀tọ̀ bá lẹ̀ mẹ́fà nígbà wọ́n olùgbé jẹ èmi tí mo sọ́lẹ̀ lórí ààrẹ wọ́n ní àjọ àti ìdílé ìlú pẹ́lẹ̀ tí mẹ́nu náà mọ̀nà lórí fún wa àbá mẹ́nu ìwé lágbá o ọba tó sẹ́yìn láì kò ní ní tó bẹ̀ láìláì ọlá Muhammad Rasulullah ọwọ́ ajẹ́ ẹ̀sìn bí tí ń lọ bí tí ń lọ náà lòdì láàrin wájútà ìlú olóòdì owó lọ́wọ́ wá fún yín bàbá imam ó kéré ìwé bá ní ìfẹ́ gbà torí dèdè ń tàà ń gbà lọ́wọ́ ìdílé láwa náà fún yẹlẹ̀ láàrin ara wa àìbẹ̀ ẹ̀kọ́ ni ìjókòó tẹ̀sírì ẹyọ kan kọ́mọ lọ́sọ́dọ̀ wọn ọ̀kan wọn sọ́dọ̀ àbáwa imam ọ̀kan sọ́dọ̀ àwọn imam kanṣu wọ́n ní kẹ́ẹ̀má bínú ló kọ gbogbo wa àwa fi wọ́kà kan kó fún yín mo sì rò pé inú ìdánwò dùn sí bàbá ìmáàmù ẹ̀kú ọdún ọmọ ayélára ẹ̀kú ọdún ìmáàmù tọ́ bí ha ẹ̀kú ọdún ẹ̀ ó sọ̀rọ̀ ọdún lókè ìyẹ̀pẹ̀ lọ́ọ̀rọ̀ àwọn bàbá tẹ ògbà ayé wọn lẹ́mù ọdíyá ẹkú ọdún ọmọ ayélára ẹkú ọdún ẹ ó sọ̀rọ̀ ọdún lókè ẹ̀fẹ́ lọ́ọ̀rọ̀ àwọn bàbá tẹ ògbà ayé ẹ̀sìn pẹ́ ẹ̀sìn jìnà àwọn arẹ́bí ìlú pẹ́ ẹ̀ẹ́dẹ́sìn tàbí ẹ̀sìn dé sáré ẹwà ìgbà mú lọ pé wọ́n lọ ọgọ́rùn ọdún lórí ayé yìí ọlọ́run wọ́n fẹ́ sí bẹ́ẹ̀ innama amruhu idha arada shay'an an yaqula lahu kun
ẹ̀sà méjì náà. Bàbá wa kan ní wọ́n lọ àwọn tàbí lẹ́ẹ̀kan lórí òkú ìfẹ́wò ló fẹ́ lò. Ẹ fi ọgọ́rin ọdún kún ogójì tẹ́gbẹ́ wo ní oyè wa. Olóríire ọdún 120 years. Ẹni tó ti ẹ̀ tó fún ọbẹ̀ ìtàfẹ́ ìpé ọbẹ̀ ẹ̀sùn máa tèèrè jẹ́ dápọ̀ ní inú bàbá wa màrúfù lábọ́gbòdé. Ẹlọ́dún tó tẹ̀lé bàbá wa aláwùyé. Bàbá tí ó rí bẹ́ẹ̀. A sì wọ́n láyé jẹ pẹ́ ọlá Muhammad Rasulullah. Àwa kí Alhaji wa Mansur Èjìdé. Yẹn ní fún wa ló jẹ ní fún wa ló onítà lọ́wọ́ yí o. Ọmọdé rámù ni ó tó wá fọlá àtòwó àti iyì àtàkọ́lé olóbi pọ̀. Ẹ̀ ní ṣubú láílá. Subhana rabbika rabbil izzati amma yasifun. Wa salamun ala al-mursalin. Walhamdulillahi rabbil alamin. Aqui é uma aqui eu estou mudando mas o abraço os caras logo aí nada logo se for Allah masyaallah terus. Amin. Terus Allah amin. La hawla wa la quwwata illa billah. Wa isi harus wa ruhi. Allah masyaallah. Amin. Wa ta'ala Allah masyaallah. Amin. Wa ta'ala Amin. Ọlọ́run bá ń ṣe ìrọ̀lọ́wọ́ ṣáṣọ ìlànà ìlànà àwọn ìlànà ọ̀pọ̀lọpọ̀ بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب. أقول ما شاء الله
gbogbo tí wọ́n kà lọ́wọ́ wa ọlọ́run náà kó lè lọ́wọ́. Ọ̀la ọ̀rọ̀ ọ̀la kó wá sí. Ẹni fájò pọ̀ ẹgbẹ́ wọn. Láti wọ́n ní wọ́n ní ẹ̀tọ́rí àpapọ̀ orí àbíkẹ́ ìyàwó ìgbèrè ọ̀nà tí wọ́n wẹ̀ kí èyí èmìsẹ́ àpapọ̀ ní tí wọ́n wẹ̀ ọ̀nà ẹ̀ máa náà sí. Ẹ̀yà aláàbò ẹ̀rọ orí òṣùwọ̀n ẹ̀fọ́ yìí ẹgbẹ́ òwe ìyá wa. Èyí àbájẹ ẹ̀kọ́ ìyá Amẹ́ríkà àti Ísírẹ́lì wọ̀ wá bí ọlọ́pàá ẹ̀wọ̀n máa ń sá Gbogbo àgbáyé káfàtà. Ẹ̀wọ̀n lọ ṣe. Owó onímọ̀ ẹ̀wọ̀n ní. Orí yóò mọ̀ pọ̀ sí. Ẹni púpọ̀ lásán tó dára tó ló ṣe fún yín. Ẹ wá ṣáájú wa pẹ́. Àwa náà tó lẹ́yìn jìnnà. Wọ́n lọ yá sùkà nínú ọmọ. Wà á lè rí júdà lẹ́la ní Gálíbù náà. Owó tá a lè bàbá ìyá lásán láti. Àwọn ẹ̀mọ́ máa níjà sí. Ẹ bá wa tó wẹ́lẹ̀ mí, ó kókó wọn. Àwọn nìkan là á rí lọ́dọọdún.
àbí ní tí bàbá yìí á ṣe àtìkú màmá àdúgbò náà ló ń gbé ọlọ́run tó ṣe àdúgbò sí i wọ́n á lè ṣe àṣùkò fún wa. àwọn ọba yìí tàwọn ìlú ìlànà ìlú àmì tẹ̀sẹ̀ wọ́n sọ àyè ìlànà àmì tẹ̀sẹ̀ ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا مسلمين وعلينا بالصالحين اللهم أعزنا بالقول لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله الحمد لله الحمد لله رب العالمين